Nananom memamfo government propaman protiman dofo ya ka doma eke shawa heri okaso medamas baba sana asane kasane oso government Luti, Mbele, Adeshi, Yabepo, Ata Alonso, Adesi, Papa. Zababe. Sábà kasane, oṣù Yabi ọ̀nùbí biara sè, ìsàsẹ̀ pẹ̀lú ìsàsẹ̀ yẹn yasa, ó ṣe musu bẹ́ẹ̀ kó aṣọ àbùkù àkókò lọ́yà kàkẹ́ hù kẹ́kẹ́. Yeye ni wana kapteni ya bonga sasa yeye ni anaanza kujaza data. Oso na papa. Ohe kasa. Mebu si afrase. Yeye ho. Abana busiasi. Enya busia bontia. Kasa ko na busia. Awu ni busia. Na wa shedi na ese. Dama abri weti yasi. Ora weti yasi papa. Isa sa ko tina ni. Dama mebu si afenga si. Usapeni. Oyi so na papa. Isa sa kwenta sana. Na mosafo ni. Ọ̀dà náà ló yẹ. Ẹ̀dọ̀ ọ̀bí afẹ́yìn amẹ́sì àsì. Ọ̀dà afẹ́yìn amẹ́sì. Nàlẹ́ sọ̀rọ̀ wá sọ̀rọ̀ apá. Wọ́n sàpá wípé àwọn ènìyàn ti àná àti ìbẹ̀rẹ̀ náà yẹ. Ẹ̀dà nàná fi máa ẹ̀bùsùn àsì. Ẹ̀dà fi máa wọ́n ẹ̀bùsùn yá. Sàlọ̀ sáyé kásáré. Wọ́n sọ̀rọ̀ máa sọ̀rọ̀ pápá. Ẹ̀dẹ̀ ẹ̀nyàmù ẹ̀yẹ́mísà ẹ̀bùsùn yá ń sọ àsì. Ó sọ̀rọ̀ ẹ̀nyàmù ẹ̀yẹ́mísà ẹ̀bùsùn yá sí o. Ìfànsẹ́ ó kà bá kúnà. Protein bẹ̀rẹ̀ ni ọ̀dọ̀ wá sí pápá. Mẹ́ta ẹ̀kọ̀fọ̀mọ́ àsì. Ọ̀dọ̀ ìgbàgbọ́n àsì. Mẹ́ta òkúrafọ́mọ́ àsì àsì. Ọ̀dọ̀ ìgbàgbọ́n àsì ẹ̀kọ́ kura òun yà. Zababẹ. Ọ̀hìn kàtà. Yẹ ká ahini dẹ̀m. Zababẹ. Wọ́n ká ahini ẹ̀rẹ́. Ahini nyẹ ẹ̀nẹ̀bẹ̀. Ahini ẹ̀yẹ ẹ̀rẹ́. Ahini nyẹ pẹ̀sẹ̀ ngunya. Ahini nyẹ pẹ̀sẹ̀ ngunya. Ahini nyẹ ọ̀tàn. Ahini nyẹ ọ̀tàn. Zababe. Ana na nurse ọ̀sáyìn ọ̀fẹ́ kwesi adwuma no di kan. Ẹyẹ kọfà báyìí. Ẹyẹ kọfà báyìí. Ofi kamena ẹyẹ jekiti. Ofi kamena jekiti. Ọbẹ̀kúrò ẹyẹ okra mẹ́nu ha. Ẹyẹ afẹ́ apẹ́m ẹ̀hánsọ́n ẹnu ẹ̀dùnú ẹ̀ wọ́twe ọbẹ̀kúrò okra mẹ́nu. Ẹ̀hánsọ́n ẹ̀dùnú awọ̀twe ọbẹ̀kúrò okra mẹ́nu ha. Ọbẹ̀kúrò náà yóò gbẹ̀dì ní. Ọbẹ̀kúrò náà yóò gbẹ̀dì ní. Ọ̀tọ̀ ẹ̀ máa tọ̀. Ọbẹ̀kúrò adéyà. Ọbẹ̀kúrò adéyà. Ọ̀nàmọ̀ àwọn ọbẹ̀kúrò okra mẹ́nu ha. Sáà náà sọ̀rọ̀ ẹ̀ náà ọbẹ̀kúrò okra mẹ́nu ha. Sabre na di okra mẹ́nu ni bọ̀. Sabre na di okra mẹ́nu ni bọ̀. Sabre na nananom gbànfo ẹni nananom ọ̀kẹrẹfo na wọ́n okra mẹ́nu ha. Sabre na gbànfo nananom ọ̀kẹrẹfo na wọ́n okra mẹ́nu ha. Sabre nso na ahinsẹ́m ni hɔ. Sabre nso na ahinsẹ́m ni hɔ. Akọ̀nsẹ́m na wɔ hɔ. Akọ̀nsẹ́m na wɔ hɔ. Ìsẹ́mi sẹ́ akọ̀nsẹ́m na wɔ hɔ. Nananom gye wɔn abosom na wɔn nneɛma na wɔn nsu di nti. Nananom gye wɔn abosom ɛna wɔn su wɔn nneɛma di nti. Wɔn yɛ kasa. Tina akɔnfo anaasɛ abosomsɔfo na wɔ hɔ. Akɔ anaasɛ abosomsɔfo na wɔ hɔ. Obɛkura wɔ okura pɛm na ɛyɛ no wɔfa no akɔnfo tane okura manfo ani. Ɔbɛkura okura pɛm na ɛyɛ no wɔfa no akɔnfo na okura man ani babaaba. Wɔn yɛ kasa. Ɔsi ɔno no wɔfa ase ayɛkisi na ebɛkura wɔ ha. Ɔsɔ no wɔfa ase ayɛkisi na ebɛkura wɔ pɛm ha. Ɔsɔ ayɛkisi yɛ sɛ ɛbi sɛ yakɔtena ban so pɛn yakɔtena bɛbrɔ. Yinu makufu bi a wɔwɔ kyɛ anaasɛ wɔwɔ ɔkyemɛnu. Ɔsɔ ayɛkisi yakɔtena ban so pɛn yakɔtena bɛbrɔ pɛn. Yinu makufu bi a wɔwɔ kyɛ. Zababɛ ti ɔkɔfa.
Osman Safo Tenten. And now Wafo. Look at them. Two Sasso. Yes, yes, our kind of soldier. The son said, listen, is a sanity. I am from Fasofo, and as I'm of Ocean. Oh, say, you are the bomb, say you are carved from another client. And you're more good. Woman to Babella, Woman. The Juventus do Capella Brian. But I offer beside my own time. Was an I am out quarter. But true Capella. Now, Babella, why a person was a suffering thing. When you are for some sort of Brian. Is that some Brian? What am I doing? I prefer now say Abram Bumbi, the Howena. I prefer us having Bumbi swallow the Howena. Now, when you also, it's also the money. Osahin is he? Osahin is he? Suffering for grabbing him. Suffering for grabbing. I'm a swim for brunity. There's no for brunity. Now, don't think. Now, Yassi. Let us say, try to grow. I'm going to grow. Now, you found a grow. Nothing good is soon. You are a tosha, Yansia. And also, and also one woman is. Could be a vessel. So I trust also. A new one, a new one, and Antwerp is Abri. I know is Abri. And I is the deed. And then you'll be by. And you'll be by. Nanamanti Atlas. Nananti will be soon. And I'm your baby. What a baby. And I'm Santo di Camille. And I'm Santo di Camille. And I'm Santo di Camille. And I'm baby. And I'm Santo di Camille. Sign of a person of fair person to say. Dedicated and answer medicine. I am here, Minia, or something out of party. Or something Yakuma Gurudi, Yakuma Branti Melbourne, Yakuma Branti Melbourne, Zapama, Yanam, 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 Asundeo, Cambomo, Cambomo,
kan anase no twa sande onim se na echi achi no twa sande onim se na echi achi sabeko no anko ni ya monte ya asama be ya mo tesa so ko anko ya monte ya sremo odesu owiamu mabuo me pon ato o miri biara mu a asama odesu owiamu obefu ato sene ya meka antam kese kire eya ma abusua no so o kan kan kese ya abusua no se okurapu hene ma me pan no okurapu sere munyina mo magua na mposu anjiro okurapu man munyina mo tare o mposu anjiro okurapu man adarie okurapu man o kanko okurapu man wo bi kire na wo titi bi ga ya obi titi wo bi kire Thank you.